Agbofinro part 4. It's no more news. Yes. But Agbofinro part 4 is almost ready. Oh, hey. Hey. Because somebody saw you. When are you type expecting it in the comment section. Whenever you say is what we are doing. I want to know when you are expecting Agbofinro part 4 because Agbofinro part 4 is almost ready. No. We are ready. You want to see movie? You want to see movie? You want to see movie? ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa lórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé tó bá jẹ́ ìníjẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kan ṣalábàpàdé ìkànnì yìí ẹ bá hit subscribe button yẹn ẹ subscribe síbí kí la mú wá fún yín lónìí ohun ayọ̀ ohun ìdùnnú la mú wá o Agbofinro part 4 ṣe é mọ̀ pé ẹ ti ń béèrè lọ́jọ́ tó ti pẹ́ Seun Olaiya fúnra rẹ̀ ti wá sọ o wípé Agbofinro part 4 kò ní pẹ́ jáde nǹkan tẹ́yin kàn ní láti máa ṣe ni pé kẹ́ ẹ máa fi sí comment section lábala àríwísí ń bíbá yìí pé ó yá o a ti ń dúró dè ó ní pé date tẹ́ ẹ bá ti fẹ́ òun ni kẹ́ ẹ máa fi sí ìgbà yẹn ní Agbofinro ẹlẹ́ẹ̀kẹrin part 4 ó máa jáde ẹ̀yin tẹ́ ẹ ti ń dúró dè ẹ̀yin náà fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nínú Agbofinro part 4 àbí ok ẹ̀yin tẹ́ ẹ ti enjoy part 1 part 2 part 3 ẹlẹ́ẹ̀kẹrin ń bọ̀ kí ni nǹkan tẹ́yin expect nínú ẹlẹ́ẹ̀kẹrin ẹ máa fi sí comment section àwọn òṣèré wo lẹ́yìn fẹ́ rí nínú ẹlẹ́ẹ̀kẹrin ẹ máa fi sí comment section ẹ wo ẹlẹ́ẹ̀kẹrin máa ní agbára gidi gan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé ó yá ẹ ká tún máa bá bọ̀. Hi everyone, this is my son. Ọmọ mi rè ó ní nǹkan láti sọ fún iṣẹ́ jáde tí ó kẹ́ ṣe kí ni ẹ̀gbọ́n kan tó fẹ́ sọ kẹ́ bá wo fíìmù ẹ̀. Watch Agbofinro on Ayo Olaiya craft. Ayo Olaiya craft. Ó ti gbọ́. Ó bá sàbí ọmọ lélẹ́yìí o. I am speechless. Ó ti sọ gbogbo ẹ̀ tán. Agbofinro part 1 2 showing on Yoruba Premium YouTube channel. Agbofinro part 3 showing on my YouTube channel, Ayo Olaiya Craft. And Agbofinro part 4 is coming. A movie produced by Elijah Adeosun, directed by the Black Magic director, Seun Olaiya, fully powered by Ayo Olaiya. Agbofinro 3 is now showing on Ayo Olaiya Craft. Hey! Go see it. You will love this. It's so bad. You will love this. You get what I'm saying? You got me? You get what I'm saying? You get what I'm saying? Wait, you get what I'm saying? You get what I'm saying? When the daughter of highly respected police detective, known for never losing a case, is blackmailed, a dangerous investigation begins. This time, the hunter becomes the hunted. Agbofinro part 4 promises deeper suspense, sharper twist, and higher emotional stakes. Èmi àti ẹjẹ́ àfetíléko Ayo Olaiya ó ti sọ wípé Agbofinro ó máa jáde láìpẹ́. Ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí Ayo Olaiya Craft ẹ tètè máa lọ bẹ̀ lẹ́nìí báyìí bí n ṣe ń sọ̀rọ̀ yìí kẹ́ ẹ lọ subscribe síbẹ̀ o ibẹ̀ lẹ ti máa rí Agbofinro part 4 ṣẹ́yìn ti wo part 1 ẹ ti wo part 2 ẹ wo 3 àbí ó dà ẹlẹ́kẹ̀ẹ́rin ti wà lójú ọ̀nà ó ti ń bọ̀ kí ni o tẹ̀yìn ń retí nínú ẹlẹ́kẹ̀ẹ́rin yìí ó máa dùn àwọn òṣèré tí wọ́n kópa nínú apá kìíní yẹn ti dé apá kẹta àwọn òṣèré wo lẹ́yìn gbóṣùbàrà bàǹdẹ̀ fún nínú wọn ibẹ̀ láti rí Fisayo Abebi ìyún Bukola Amodemaja Ayo Olaiya Elijah Adeosun Funmiade Banks Anthony àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré movie credit producer Elijah Adeosun story Busayo Odu inspiration Stephen Oladejo director Seun Olaiya executive producer Ayo Olaiya Craft. Ṣẹ́yìn náà retí apá kẹrin yìí máa lágbára o ju ìta àti wò látẹ̀yìnwá lọ. This is a great news for lovers of the Agbofinro movie series. Ẹ̀yin náà mọ̀ náà láti ìgbà tá a ti ń dúró. After months of anticipation and countless questions from fans, the producer Seun Olaiya has officially announced that Agbofinro part 4 is coming soon. Yay! Inú àwọn èèyàn ń dùn, inú tèmi náà ń dùn. Ọlọ́run tí mo rí báyìí mo ní kí n tètè mú wá fún yín ni o. Agbofinro ẹlẹ́kẹ̀ẹ́rin ó ń bọ̀. Ẹ̀yin náà ti wo àwọn sinimá kan tó ní part 1 2 3 4 5 6 7 8 9 10. Ẹlẹ́kẹ̀ẹ́rin eléyìí la wò báyìí. Ẹlẹ́kẹ̀ẹ́ta tiẹ̀ ni la wò báyìí tá a ti ń béèrè ìgbà oníkẹrin máa jáde àbí yìí náà ń lọ sí 10 ni. Mi ò mọ bí tó ń lọ Ọlọ́run ṣáà ti ṣàánú àwa reviewer yìí ni. Drop your expectation in the comments. Ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ́yin expect fún apá kẹrin yìí. Tẹ́ ẹ̀ báyìí tí wò
apá kìíní àti apá kejì part 1 and part 2 is showing on Yoruba Premium, but part 3 is showing on Ayo Olaiya Craft. Even this part 4 will be showing on Ayo Olaiya Craft. Ẹ̀yin tẹ́ ẹ báyìí tí wàá subscribe síbẹ̀ ẹ máa lọ bẹ̀ léni báyìí kẹ́ ẹ lọ ṣe kíni kẹ́ ẹ lọ subscribe síbẹ̀. Lẹ́yìn ìtàgé òun lórúkọ ìkànnì yìí níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá èyí tá a ti wò èyí tó ń bọ̀ lọ́nà èyí tá a ti wò lọ́jọ́ tó pẹ́ ibi báyìí la ti ń ṣe àtúpalẹ̀. Ẹ wo nǹkan tẹ́yin kàn nílò àti ṣe ní pé kẹ́ ẹ bá a subscribe sórí ìkànnì yìí ká lè máa mú wá fún yín bó ṣe ń lọ. Ẹ nìkan lọ waste data yín dànù lórí àwọn fíìmù kan tí ò ní túmọ̀. Fíìmù tẹ́ ẹ bá ti rí lórí lẹ́yìn ìtàgé ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìṣẹ́júṣẹ́ lọ ẹ̀lẹ́tíríkì bàbá àtùpà. Ẹ ṣé o nítorí pé ẹ ń subscribe sọ́dọ̀ wa. Thank you so much.